ẹ̀yin ènìyàn wa ọwọ́ tẹ àwọn ọ̀daràn méjì nílùú Ìbàdàn àwọn ọkùnrin méjì tí wọ́n ń fi ọmọ odó ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ọmọ odó Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o wọ́n ní ọmọ odó làwọn máa ń là mọ́ wọn lórí báwo ni wọ́n ṣe ń ṣe ẹ̀yin ènìyàn wa àwọn méjèèjì yìí wọ́n ní táwọn bá ti dá ọlọ́kadà dúró àwọn máa pe agbègbè tó jẹ́ pé ibẹ̀ yẹn máa ń dá dáadáa tó jẹ́ ibi igbó táwọn bá ti wá pe ibẹ̀ yẹn fún àwọn méjì máa gun orí ọ̀kadà yẹn táwọn bá ti wá dé ibi táwọn pè fún yẹn ẹnìkan máa yọ owó jáde ẹnì kejì tó kù ó máa yọ ọmọ odó jáde ibi tí wọ́n gbé pamọ́ sí kí wọ́n tó gun orí ọ̀kadà tó bá ti wá yọ jáde máa wá là mọ́ ọlọ́kadà ní ẹ̀yìn ọrùn ọlọ́kadà máa lọlẹ̀ àwọn máa gbé ọ̀kadà lọ ta ni wọ́n máa la ọmọ odó mọ́ ní ẹ̀yìn ọrùn tó ní kú ìyẹn túmọ̀ sí wípé àwọn méjèèjì yìí wọ́n á ti pa púpọ̀ ọlọ́kadà ní ìlú Ìbàdàn agbègbè wo ni ẹ ti máa ń ṣe ọṣẹ́ jù wọ́n ní ọjọ́ ìgbà míì ìwóró odò Elédùmarè ìwà ọ̀daràn gidi paraku leléyìí Yorùbá ni wọ́n sọ lẹ́nu o orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ o wàhálà ti wà ṣe rí àkóbá tí wọ́n dá sílẹ̀ nínú ìlú látàrí àìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àwọn ọlọ́kadà gan tí wọ́n ń dá lọ́nà tí wọ́n ń gba ọ̀kadà lọ́wọ́ wọn púpọ̀ wọn ìsọlúmẹ́ǹtì ni ẹlòmíì ò ra ọ̀kadà yẹn ní cash wọ́n gbà ní máa san díẹ̀díẹ̀ ni ẹni tó ń rà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àlàyé wọn tí wọ́n ṣe máa fi ohùn sí ẹ gbọ́ nísìnyí ẹni tí wọ́n ń tà fún wọn ló máa ń san owó sílẹ̀ fún àwọn wọn ò ní tí ní ọ̀kadà tí wọ́n fẹ́ gbé lọ fún á ti san owó sílẹ̀ 34 mílíọ̀nù ni wọ́n bá ní àkáǹtì wọn nígbà tí ọwọ́ bà wọ́n ilẹ̀ Yorùbá Elédùmarè kò ṣàánú nílùú Ìbàdàn ọwọ́ ti bà wọ́n ẹ wo bí ọwọ́ ṣe bà wọ́n yìí ẹni tí wọ́n ń ta ọ̀kadà fún yẹn tó ń san owó àsansílẹ̀ yẹn ẹ lọ mú ọ̀daràn lòun náà torí kò lè sọ wípé òun ò mọ̀ wípé wọ́n ń jí ọ̀kadà yìí ni wọ́n dẹ̀ ń pa àwọn tó ní ọ̀kadà kí wọ́n tó gba ọ̀kadà lọ́wọ́ wọn ẹni tí wọ́n ń ta ọ̀kadà fún yẹn àtẹni tó gbé epo lájà àtẹni tó gbà sílẹ̀ ó lè làwọn méjèèjì ẹ lọ mú wọn ọ̀daràn ni ẹyẹ nìyẹn wá bákan náà ni ọ̀kan lára àwọn obìnrin tí wọ́n tú sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Kayama ní Nuku ní Woro ìjọba ìbílẹ̀ Kayama ní Kwara wọ́n sọ̀rọ̀ wọ́n sọ ìrírí wọn nínú àhámọ́ àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe lo oṣù mẹ́fà yẹn obìnrin 10 ni wọ́n ní ó bímọ ní àhámọ́ àwọn agbésùmọ̀mí arábìnrin yìí ó ní nọ́ọ̀sì lòun náà kí wọ́n tó jí òun gbé òun lòun gbẹ̀bí fún àwọn obìnrin 10 yẹn jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀daràn tí wọ́n fi ọmọ odó ń gba ọ̀kadà ní ìlú Ìbàdàn ẹ gbóhùn sókè. Kí lorúkọ yín? Aliu Ọlọ́pàdé. Ọlọ́pàá náà ló ti dé ìgbà yìí. Ẹ jọ̀ọ́ kí lẹ ṣe tẹ́ fi di èrò àgọ́ ọlọ́pàá? Mo máa ń jí machine, mo ń jalè machine. Ok. Báwo lẹ ṣe máa ń jí? Tí èmi àti kejì mi tá bá ti gbé ọ̀kadà tá bá ti pé a kàn máa pé ibì kan fún ọlọ́kadà tó bá ti wá gbé wa débẹ̀ èmi máa fún ọlọ́kadà yẹn lówó bí bá ti ń fún lówó ìkejì mi máa la kíní ìpọ́npọ́ mọ́ lẹ́yìn ọrùn. Àti ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́? December last year yìí náà la pàdé. Àwọn bo ni lẹ máa ń gbé àwọn ọlọ́kadà yẹn lọ tí ojú òkì fi ń ká yín mọ́ tẹ bá wo ọmọ odó ilé mọ́ wọn lórí? Bí alẹ́ la máa ń jáde tá bá ti jáde lálẹ́ yẹn a máa pé ibikíbi fún a wá wo ibi tó bá jẹ́ bí ojúgbó ibi tó bá dá tí ò síyàn bẹ́ẹ̀ téèyàn pọ̀n bẹ́ẹ̀ ibẹ̀ láti máa dúró la máa sọ pé ó wà tá bá ti wá sọ pé ó wà èmi máa fún lówó tí n bá ti ń fún lówó ìkejì mi máa fi ọgbọ́n yọ kíní yìí nínú àpò ó máa jẹmọ́ lẹ́yìn ọrùn àṣubú ibẹ̀ ẹlòmíì a máa pariwo bó bá ti ṣe jọmọ́ a máa pariwo
bí ó bá ti ń pariwo àwọn míì á gbọ́ wọn á máa pariwo olè bọ̀ èmi ò ti start machine èmi àti òun náà ti jókòó ibẹ̀ láti mọ̀ sálọ. wọ́n ní ẹ ti gba ọ̀kadà débi pé iye tó wà lórí àkáǹtì yín ò ṣeé kà. Bẹ́ẹ̀ni, ìgbà míì wà tó jẹ́ pé báyà yẹn máa sanwó sílẹ̀ a máa ń jẹ́ lówó nígbà míì tó ra sì jẹ́ lówó báyìí nǹkan tó jẹ́ kí owó yẹn wọ́ ti iye tán sí nìyẹn. ní àwọn àdúgbò wo lẹ ti máa ń ṣe àwọn iṣẹ́ yìí? Ìbàdàn náà la máa ń lò. àmọ́ gbogbo ẹ dárúkọ àwọn àdúgbò ní pàtó. A lè lọ ọjọ́ a lè lọ ọ̀nà ọjọ́ ká lọ ṣiṣẹ́ ń bẹ̀. A lè lọ ọ̀nà sáìdì Ìwó road ká lọ ṣiṣẹ́ ń bẹ̀. láti gbogbo ìgbà tẹ́ ẹ ti ń la kónkó mọ́ àwọn èèyàn lórí fún iṣẹ́ yìí èèyàn mélòó ló ti kú tara bíi pé bẹ́ẹ̀ ṣe la kónkó mọ́ ọ lórí? Mi ò tí ì rí èèyàn tó kú ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ti rí èèyàn kan tó kú nínú àwọn tá a ti ṣiṣẹ́ fún. wọ́n ní wọ́n bá bíi more than 34 million naira lákàntì yín ṣóòótọ́ ni? Bẹ́ẹ̀ni. nínú owó ọ̀kadà yín náà lẹ ti rí gbogbo ẹ̀? Bẹ́ẹ̀ni. kí lẹ wá ń fa àwọn owó yìí ṣe tẹ́ bá ti rí wọn? Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí n mọ́yàn lọ́wọ́. Wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe torí tá a bá ti rí tá a bá ti pín ó lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí tí máa ṣe rí owó yẹn báyìí bùkátà ó máa wọnú ẹ̀ ojú ẹsẹ̀ ó pẹ́ jù ọjọ́ méjì ó máa tán. ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ lẹ́nu wọn yẹn o. wọ́n ní ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní December irọ́ ni wọ́n pa ó pẹ́ tán ti wà lẹ́nu ẹ̀ ó pẹ́ tí wọ́n ti wà lẹ́nu ẹ̀. ṣé ẹ wá rí gbogbo owó tí wọ́n ní àwọn ń pa kí ni wọ́n fi ṣe? torí owó ẹ̀jẹ̀ ní ẹ̀ lè fi ṣe nǹkan gidi ẹ̀ lè rí nǹkan gidi fi ṣe torí ìṣẹ̀dá àwọn èèyàn tẹ́ ń dá lọ́nà tẹ́ ń la ọmọ ọdún mọ́ lórí tẹ́ ń fi ipá ń gba ọ̀kadà lọ́wọ́ wọn ìṣẹ̀dá wọn ò ní súre fún yín torí pé àwọn ọlọ́kadà wọ̀nyí ẹlòmíì nínú wọn ò ra ọ̀kadà yẹn ní cash wọ́n ń san díẹ̀díẹ̀ ni tó yẹ pé ìparí oṣù ẹlòmíì ìparí ọ̀sẹ̀ ló ní oye owó tó ń mú lọ síbi tó ti lọ ra ọ̀kadà ní àwìn púpọ̀ wọn ló níyàwó ló ní ọmọ nílé tó yẹ pé owó iṣẹ́ tí wọ́n ń ṣe lóòjọ́ owó ọ̀kadà yìí òun ni wọ́n mú lọlé lọ fún ìyàwó wọ́n á ra engine oil wọ́n á ra petro ẹlòmíì nǹkan tó ń ṣẹ́kù fún kò tó nǹkan mọ́ ẹ̀dẹ̀ wò sùsùsùsù gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin náà lè wá nǹkan tẹ́ ẹ máa ṣe ẹ lápá méjèèjì ẹ nẹ́sẹ̀ ẹ wá rò wípé ó yẹ kẹ́ ẹ lọ máa dá àwọn ẹgbẹ́ yín ọkùnrin bí ẹgbẹ́ yín kẹ́ lọ máa dá wọn lọ́nà kẹ́ lọ máa pa wọ́n lẹ́kún kẹ́ lọ máa sọ ìṣòro sínú ayé ẹbí wọn ẹ̀yin gan ṣe rí pé ìṣòro ti wọnú ayé yín báyìí ẹ ní bọ́ńbẹ́ o ẹjọ́ bẹ́ẹ̀ ṣe mú wọn yìí nǹkan tó máa ń sún wa nínú ọ̀rọ̀ yín nìyẹn bẹ́ẹ̀ ṣe mú wọn yìí ẹ ṣèdájọ́ fún wọn lójú ẹsẹ̀ ẹ gbé wọn lọ sí ẹ̀wọ̀n gbére torí tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdájọ́ fún wọn lójú ẹsẹ̀ àwọn tó kù wọn ò ní dínkù kò ní dí ìwà burúkú ìwà ọ̀daràn kù nínú ìlú tẹ́ bá tẹ̀ wọ́n nínú dáadáa wọ́n pọ̀ ju eléyìí lọ wọ́n máa ní gáǹgì kiri wọ́n wà ní Ogun State ibẹ̀ yẹn náà wọ́n tẹ̀ pọ̀ ń bẹ̀ dáadáa Ọ̀ṣun Oǹdó kò síbi tí wọn ò ní ẹgbẹ́ burúkú wọn sí nílẹ̀ Yorùbá kì í ṣe àwọn méjì yìí ló máa mú ẹ tẹ̀ wọ́n nú dáadáa kí lẹ wá fowó ọ̀hún ṣe 34 mílíọ̀nù ẹni tó ti ń ṣiṣẹ́ ìjọba gan láti ọdún tó ti gbaṣẹ́ 35 years lẹ́nu iṣẹ́ ìjọba kò ká 10 mílíọ̀nù jọ rí ẹ̀yin olówó òjijì gbogbo yín lọ́wọ́ àmàbà pátá ẹ dákun ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ẹ jọ̀ọ́ à ń pè yín sí àkíyèsí fídíò yóò ṣe pàtàkì ẹ jọ̀ọ́ bá wa pín ẹ̀yin ènìyàn wa ọ̀gá Túnjí Dìísù IGP ọlọ́pàá ẹni tí wọ́n ń ta ọ̀kadà yẹn fún ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ gbé Commissioner of Police ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa tọpinpin this case ẹ bá wa tọpinpin ẹni tí wọ́n lọ ń ta ọ̀kadà yẹn fún ẹ lọ gbé ẹ gbé tẹbítẹbí ẹ gbé wọn torí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àwọn oníbólà ni àwọn Fúlàní tí wọ́n ń ṣa irin kiri àbí àwọn kan ni wọ́n ń tà fún
tí wọn bá rí àwọn èèyàn máa ta fún, wọn ò ní kọ̀ntínú iṣẹ́ burúkú. Nígbà tán náà wọ́n bẹ̀rẹ̀ yẹn, tí wọn bá rí èèyàn máa ta fún, wọn ò ní máa ṣiṣẹ́ burúkú yẹn. Ṣùgbọ́n tó yẹ pé ará ìlú náà ló máa rà lọ́wọ́ wọn, àwọn tó yẹ pé nǹkan ọ̀fẹ́, nǹkan tó pọ̀ kú ni wọ́n máa wá kiri. Ẹ jọ̀ọ́ àkíyèsí pàtàkì lélẹ́yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gun ọ̀kadà. Ẹ jọ̀ọ́ ẹ máa kíyèsára, wọ́n pọ̀ sí ìgboro o, àní bọ́ sọ́wọ́ o. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ẹ wo arábìnrin yìí, ènìyàn 10 obìnrin akẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ jí wọn gbé ló ní òun gbẹ̀bí fún. Kí ni nǹkan tí wọ́n wá ń sọ fún yín ní inú ibi tí wọ́n kó yín sí o? Wọ́n nígbà míì wọ́n á kó wọn sínú omi, inú odò, wọ́n á kó wọn lọ sínú odò, ibẹ̀ làwọn á jókòó sí, ibẹ̀ làwọn á lò odidi ọjọ́ kan. Odidi ọjọ́ kan gbà mí wọ́n lè máa fa àwọn oúnjẹ. Oríṣiríṣi nǹkan ni wọ́n náà ń fa àwọn jẹ ń bẹ̀. Wọ́n nígbà míì aeroplane máa wá. Elédùmarè. Wọ́n ní ẹ̀sìn ni wọ́n torí wá kọ́ àwọn baálé àwọn. Ẹ má gbàgbé pé wọ́n dúnbú over 200 baálé ní Kayama torí pé wọn ò gba àjèjì ẹ̀sìn tí wọ́n mú wá fáwọn. Ṣẹ̀fẹ̀ ìgbà kan wà tí wọ́n náà fẹ́ ṣe graduate fún wọn wípé wọ́n ti kọ́ ẹ̀kọ́ táwọn kọ́ wọn nínú Quran, wọ́n ti graduate, wọ́n ti kẹ́kọ̀ọ́ tán. Ó ní nítorí ẹ̀ ní ó ní àwọn nǹkan tó ń kọ́ àwọn ní pé káwọn má tẹ̀lé democracy, constitution, nǹkan tó wà nínú Quran gan, wọ́n ní káwọn má tẹ̀lé wípé ọ̀tọ̀ tí ní àwọn nǹkan tó fi ń kọ́ àwọn títí wọ́n ti yàtọ̀ àwọn boko. Arábìnrin yìí ó ní wọn ò fẹ́ jẹ́ kóun padà wá mọ́, pé wọ́n sọ wípé òun máa jókòó ti àwọn torí pé òun mọ̀ nípa ètò ìwòsàn, òun á máa bá àwọn tọ́jú àwọn tí àwọn bá jí gbé. Ó ní òun ṣàbẹ̀ wọ́n pé kan dákun, kan jẹ́ kóun máa bọ̀. Ọkùnrin àbúrò òun àtẹ̀gbọ́n òun méjì ni wọ́n pa nígbà tí wọ́n ṣe ìkọlù yìí. Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́. Orídìí oṣù 6. Shall we? Can you please tell us your name? My name is Sally Amira. So tell us your experience when you were there. Alhamdulillah, we thank God. We faced more challenges over there. But we thank God and we thank our President of Nigeria. And we thank our Chairman, Senator Siddiq, everybody, we thank them. The kind of food that they are giving us over there. The day that we reached, they just dropped the guinea corn for us with salt and Maggi. Every day they will give us one bag of guinea corn without oil, pepper, nothing. There's a day that they don't even give us the salt, Maggi again, just salt. And they will just add like kuka. I don't know how to pronounce it with English. That one they will give us. At last, they just stop giving us that one. The guinea corn is the one that we do soup with it. Eat it like that with salt. Sometimes. We thank God with that. And they keep us inside river. The place that we did is inside river. And plane already used to come sometimes. All the plane that is coming, they will ask us to, even though we set fire, they will ask us to off the fire. The plane will not see us again. We just go and keep one side and be silent. Sometimes they will give us food, sometimes they will not give us. That's how we used to sleep with our children. And we have sick people over there again, pregnant women that they deliver. They ask of nurse, if nurse is with us, I say no, because I'm also a nurse. I just used to help pregnancy women doing delivery. I have like 10 women for delivering without glove. I use my hand to help them. But at last, they let her know. They want to keep me that as to stay with them, but I say no. I want to come back home to come and work. They always say that they are working for religion, that we know is to work with what Allah says. That all what we are doing constitution, democracy, that's what always they want to say. That those people that they are thieving, we know is to work with Quran. Those people that they are doing this thing, they just can't everything. That's the reason why they enter our village, kill everybody. They even kill my brother, my senior brother and my junior brother.
And they said it's because of my dad. Because my dad did not allow them to come to our village. They said they won't come and do wazi for us. And my dad did not allow. And my dad brings soldiers. And the day that they came, they did not meet any soldier. But they just came to our house that day. Suddenly, I'm cooking in the evening. They came to our house. Just to make we come out. The way I see them, I know that yes, they are Boko Haram. Because the way they dress, I know that they are Boko Harams. Okay, you people you were not harassed when you were there? They enter our house and they ran all compound. All of them. Was there any case of rape or any form of sexual assault? No. No case of rape or sexual assault, no. I saw a pregnant woman the other time. Was she pregnant before she was being kidnapped? Yes. All the pregnant women that you saw, all of them, they was pregnant before we kidnapped. They are not doing any rape or... ẹ̀yin ènìyàn wa ṣé bá wa That's what I have. Is there anyone? lédùn rẹ̀ kò ṣàánú fún wa a ní bọ́ sí wọn lọ́wọ́ tọmọtọmọ o ṣe rí pé àwọn eléyìí àní pláàni wọn ni láti islamize inú ìlú yìí pláàni wọn nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá wa gbọ́ lẹ́nu arábìnrin yìí nǹkan tó torí pa àwọn baálé àwọn nìyẹn ẹ̀sìn àjòjì wọ́n ní kí àwọn má tẹ̀lé ọ̀rọ̀ tó wà ní Quran constitution democracy àní wọ́n sọ wípé ètò ẹ̀kọ́ ò sí nínú ìlànà tàwọn no education ẹ sọ fún wa àwọn obìnrin mẹ́wẹ̀ẹ̀wá yẹn ìgbà tán bímọ kí ni wọ́n ń jẹ kí obìnrin bímọ sí àkàkà gbésùnmọ̀ mẹ́wàá ó dá àwọn ọmọ dà báyìí o ṣé wọn ò ṣe àfikọ́kọ́ ṣe àwọn ọmọ February ni wọ́n jí wọn gbé February 3rd wọ́n ń bèèrè lọ́wọ́ wípé ṣé wọ́n ṣáà fipá bá yín lò pọ̀ wọ́n ní o rárá o àbí àwọn tí wọ́n jáde tí wọ́n ní oyún yẹn kọ́ wọn náà ti lóyún kọ́ tó kúrò ní ilé àwọn tó bímọ yẹn oṣù 6 bóyá wọ́n ti fẹ́ra kù fún odidi oṣù 3 ẹ bá ní ká máa wo February síbí ẹni tó ti lóyún bóyá olóṣù 3 wà ń bẹ̀ ẹlòmíì olóṣù 4 àsìkò tó yẹ kán bímọ náà ni wọ́n ní wọ́n bímọ nínú àhámọ́ wọn níbẹ̀ nílùú tó lọ́ba tó ní ìjòyè wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu pé àwọn ni wọ́n ṣe akitiyan láti rí pé wọ́n gbà wọ́n sílẹ̀ ó dá o bàbá Tinubu a dúpẹ́ lọ́wọ́ yín o ọmọ olódòdẹ wọ́n lẹ́yìn lẹ ṣe agbátẹrù àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò Kwara pé ẹ̀yin lẹ ṣe agbátẹrù bó ṣe gbà wọ́n sílẹ̀ o ẹ ṣé gan ni o a dúpẹ́ o ẹ wò wọ́n àwọn rèé àwọn boko yẹn náà tí wọ́n bá padà sọ pé àwọn ti ronúpìwàdà ìgbéyàwó tí wọ́n máa ń ṣe fún wọn ni ìgbéyàwó àpapọ̀ tó bá ti wá ṣe ìgbéyàwó àpapọ̀ fún wọn tán wọ́n dáṣì wọn wọ́n tẹ́ wọn sí fàájì àbí ta ni wọ́n gbé adúrú bẹ́ẹ̀dì fún tí wọ́n ní bímọ bí 100 kọ́kọ́ máa bímọ lọ lókù ẹ wo adúrú bẹ́ẹ̀dì tí wọ́n gbé sílẹ̀ fún wọn báyìí pẹ̀lú additional 200,000 naira 200,000 naira ni wọ́n ti fún wọn sí àwọn ní bọ́ńtòrò bẹ́ẹ̀dì nìyẹn àti rẹ́sì àti òróró wọn ní problem àwọn boko àwọn àlùmọ́ńjèrì àwọn sọ pé àwọn làwọn pọ̀ jù nígbà tí ìjọba bá ń ṣe ìgbéyàwó àpapọ̀ fún wọn báwo ni population wọn ò ṣe ní pọ̀ ṣebí wọ́n kàn ń bímọ ń dánlẹ̀ ní bí ẹja bí epo ẹja wọ́n kàn ń bímọ ni àwọn abímọ má tọ́ wọ́n yọ gbálé wọn lọ́wọ́ ẹ wo àwọn náà ni àwọn fusion bandit àwọn fusion governor àbí ṣe bí àwọn ló padà ń di governors wọ́n wà nínú ilé ìgbìmọ̀ aṣòfin yẹn àbí tó ti àwọn rèé wọ́n á lọ ṣàwọn ní títì wọ́n á kágbádá sí wọn lọ́rùn wọ́n di governor nìyẹn Yorùbá jẹ́ ká ronú ara wa wọ́n ṣe ìgbéyàwó àpapọ̀ fún wọn wọ́n dẹ̀ ti gbé bẹ́ẹ̀dì ẹ wo bó ṣe dúró lẹ̀ òṣìṣẹ́ ìjọba tó kàwé tó graduate kò lóru bẹ́ẹ̀dì yìí àwọn àlùmáńjèrì tí wọ́n ṣe ìgbéyàwó àpapọ̀ fún ní Kano ibi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó àpapọ̀ yẹn ibẹ̀ ni Yahaya Jingini onísọkúsọ lẹ́nu tó ní orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí ìwọ tí o bá faramọ́ muslim ticket kó gba orílẹ̀-èdè bòmí lọ ibi tí wọ́n ti ń ṣe ètò ìgbéyàwó àpapọ̀ yẹn ibẹ̀ ló ti sọ̀sọ́kúsọ yẹn tí gómìnà Kano wà bẹ́ẹ̀ tó rẹ́rìn tó ń dẹ̀wẹ́kẹ̀ láàrin ara wọn Yorùbá àsìkò rèé láti jí lójú oorun wa ẹ wo fọ́nrán bẹ́ẹ̀dì tí wọ́n fi ta wọ́n lọ́rẹ wọ́n ní kí wọ́n máa yọ ọ̀dọ́ mi
wọ́n ní lẹ́yìn ìgbéyàwó fàájì ni kọ́ máa ń ṣe fàájì lẹ́yìn ìgbéyàwó fàájì ni. brọ́dà wa kan tó kọrin ń gbà yẹn pé ẹni bá máa ṣe ìgbéyàwó á ṣe gudugudu méje, ìgbéyàwó á ṣe gudugudu méje, kì í ṣe bíi ti nọ́ọ̀tì o wọn gudugudu méje kankan o, gọ́ọ̀mẹ̀ntì ìjọba wọn ló ń ṣègbéyàwó fún wọn. bàbá yẹn ṣègbéyàwó fún wọn, gbogbo nǹkan tí wọ́n nílò pátá, ilé ni, bẹ́ẹ̀dì ni, oúnjẹ ni, gbogbo ẹ̀ ni wọ́n pèsè fún wọn. ẹ wá ní kọ́ máa bímọ, àbí àtọkọ àtìyàwó wọn ò ṣiṣẹ́, àwọn jòkó sínú ilé, ẹ wá ní kọ́ máa bímọ lọ, ọmọ akọ̀ máa lọ ní bẹ́ẹ̀rẹ́bẹ́ẹ́rẹ́bẹ́. bọ́dẹ̀ ṣe ń bí wọn báyìí ni wọ́n ń dà wọ́n sí títì, bọ́ ṣe ń bí wọn ni wọ́n ń dà wọ́n sí títì. àlùmáńjèrè nìyẹn, àwọn dà wọ́n wá sílẹ̀ Yorùbá jẹ́ ká ronú ara wa. ẹyẹ ènìyàn wa ní ká fi tó wa létí ni o, àwọn ọ̀daràn tọ́wọ́ mú ní Ìbàdàn o, kẹ́ ẹ fi mọ àwọn ọ̀dọ́ tí wọ́n ti produce sílẹ̀ Yorùbá látàrí àìpèsè iṣẹ́. olùkàlùkù ṣàfẹ́ lówó, owó òjijì, owó ẹ̀jẹ̀, láì tẹ ẹ̀rọ lẹ́ẹ̀mejì wípé ṣe bí àwọn kan ló ń fi ọ̀kadà yìí ṣiṣẹ́ tó fi ń bọ́yàwó tó fi ń bọ́ ọmọ, ẹ̀dẹ̀ mú wọn, ẹ̀dẹ̀ ń pa wọ́n pẹ̀lú ọmọ odó. now ẹ wá tà báyìí, owó náà kí lẹ fi ṣe? ẹgbọ́n kan tó ń sọ ó ṣe máa rí náà nìyẹn. wọn ò lè rí nǹkan gidi fi ṣe, kò sí nǹkan gidi tẹ́lẹ̀ fowó ẹ̀jẹ̀ ṣe, ẹ padà máa kábàámọ̀ ni. bẹ́ẹ̀ ṣe mú wọn yẹn àlọ́ rámi ni kẹ́ ẹ fi wọ́n ṣe. ẹyẹ nìyẹn wá, kí ni ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn? kó wá dàbí ìgbà Àṣàkẹ́ nìkan ló ń dájọ́ ló ń sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ jẹ́ kárí lọ́ndà comment section àwọn tí wọ́n mú yìí, irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n ṣe fún wọn? ẹ bá wa pín ètò wa lórí ìkànnì wa níní. èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín Àṣàkẹ́ TV show. ẹ bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Odùduwà gbè wá o láṣẹ Ìdùmarè.